dàkúrẹ́ gbogbo ètò yáyé kọ́rẹ́nsì kó tó lè jó lórí a jẹ́ pé à ń pè sí ọmọ kọrinkọrin ní gbogbo àwọn tó jẹ́rawọ̀ tọ́jọ́ mọ́ Olúyọ̀lé ìlú Èkó ni wọ́n ń gbé èmi tí lólú mo ń fọwọ́ sọya lólú ọmọ ti Ìbàdàn àwa rẹ̀ nìkan tó lọ ń jẹnu lẹ́yìn mo ti mọ ohun tí mo ń ṣe ó jẹ́ mọ ohun tó ń ṣe alágbára ò lè bẹ́ẹ̀kún jà o àfi tó bá là bẹ́ẹ̀ náà ni bàbá. ọba rọ́tọ̀ ọ̀kọ̀rọ̀ burúkú ránṣẹ́ sí Taye Currency o ó ní kí Taye Currency òye máa pẹ́ kọ̀rọ̀ láti máa sọ̀rọ̀ sí Pasuma nítorí Pasuma ń ṣẹgbẹ́ lọ́nàkọnà pé tí ìbáṣọlá Pasuma gan ta ló lè mọ Taye Currency lénìí ọ̀kọ̀rọ̀ burúkú ò ní ọba rọ́sọ̀ lo Taye Currency nínú fọ́nrán yìí o ẹ ti jẹ́ ká jìjọ gbọ́ ẹ̀yin èèyàn kẹ́dẹ̀ máa fi opinion tiyín sí comment. You are welcome to crossblog x. Remember to subscribe, like, share and follow us. Taye Currency súnmọ́ bí ọ̀gẹ̀dẹ̀ tó bá wo kókó yẹn ò máa ní dígí burúkú ó bó bá dọ́là bílẹ̀ ayé ṣe rí nìyẹn kò ń ṣorú ẹ nínú gbogbo ọ̀nà tó dá sí Taye Currency ó kàn máa ń pa ẹ̀gbẹ̀gbẹ̀ ni ó máa ń pa ẹ̀gbẹ̀gbẹ̀ fún Paso ó lè jáde tán ìwọ kan wò náà pé ó kàn ń pa ẹ̀gbẹ̀gbẹ̀ aláyé gan ìtì ìdáhùn wàdúrà àwọn èèyàn tó ń tákù ẹ wàdúrà àwọn èèyàn tó ń tákù ẹ ó fẹ́ gbé wò ní kí ló ń ṣe ẹ́ Màláíkà ó máa ìṣáájú Paso òun àti Paso máa ìṣáájú ẹ ṣe rẹ́kọ̀dù tẹ́pọ̀ òun àti Paso kan tún ṣe rẹ́kọ̀dù papọ̀ so lè sọ pé kí màlá gba báyìí wà á máa sọ pé o ní nǹkan kan nǹkan tí bá o ní nǹkan kò sí nǹkan tí Paso ní tó ní kíní kan wà á máa gbéra ẹja kúkú sọ olówó jùlọ Ṣèyí Mákindé ti wáyà ṣéǹjì kan sínú àkáǹtì ẹ̀hún ló ń jọ ẹ́ lójú àbí ẹ̀yin tọba rẹ níwọ̀n gbà tí mo fi délé ayé tí mo fi gbọ́ fújì Paso ló promote Taye Currency wọ kò jẹ́ ẹ̀jẹ̀ kó máa wú wọ́n ń gé ẹ lọ́wọ́ òun bọ́ọ̀lù ká tún yìí sọ pé ẹ Ọlọ́run nìkan ló bẹ̀rù anybody ni tí Paso bá voice out pé kọ́ súnmọ́ ẹ dúró bí àwọn ò ní súnmọ́ ẹ ni tó ẹ pé inú Ìbàdàn ẹ nìkan ló dé tí máa kọrin ìfún inú Ìbàdàn ẹ gan wọ́n á súnmọ́ ẹ ń bẹ̀ nígbà tí ó tó le tí Paso àtòṣùpá tọ́jọ́ ń pò ń gbà ìjà mélòó ló jà ń gbà ẹ tó bá dé pé wọn ò gbọ́ Paso mọ́ wọn mà ní gbọ́wọ́ náà mọ́ pátá Paso kọ́ ló mú ni ta ló fún yín ṣáà ta ló onífújì wo ló fún olórin ẹ̀yìn ẹ̀ ní ṣáàsì bíi Paso olórin wo ló fún olórin ní ṣáàsì lẹ́yìn ẹ̀ bíi Paso tí Paso sọ pé ìwọ táyé òun ìwọ Currency ìgbà yẹn náà bí Paso ṣe sọ pé o ti dọ̀gá ńlá nìyẹn tó reject ẹ̀ tó ń sọ pé o ti dọ̀gá ńlá tó lọ níwọ àpésìn nígbà yẹn tó ní àpésìn tó pera kì í ṣàbòsí pé o lọ lu Ọ̀yọ́ o bá dé Yẹmí mi Lámìdí òun pẹ̀lú ìyàwó ẹ̀ lórí ìjókòó wọ́n sọ pé ìwọ ọmọdé yìí níbo ló ń gbé mo n'Olúyọ̀lé ni mo ń gbé wọn ló sọ wọn rú ẹ̀ kéèyàn máa gbé Ìbàdàn kó kìkì kan dẹ́kọ̀ọ́ dọ̀yọ́ dẹ̀gbá dòǹdó dàkúrẹ́ gbogbo ètò Taye Currency kó tó lè jó lórí a jẹ́ pé à ń pè sí ọmọ kọrinkọrin ní gbogbo àwọn tó jẹ́rawọ̀ tọ́jọ́ mọ́ Olúyọ̀lé ìlú Èkó ni wọ́n ń gbé èmi tí lólú mo ń fọwọ́ sọya lólú ọmọ ti Ìbàdàn àwa rẹ̀ nìkan tó lọ ń jẹnu lẹ́yìn mo ti mọ ohun tí mo ń ṣe ó jẹ́ mọ ohun tó ń ṣe alágbára ò lè bẹ́ẹ̀kún jà o àfi tó bá là bẹ́ẹ̀ náà ni Paso ti dọ̀gá láṣẹ nígbà yẹn tó gbà àtìgbà yẹn ni mo ti ń rí ẹ kí lọ́mọ ẹ tún máa di honorable fún òun ló tún fi wá ń wú tán nínú gbogbo ọ̀nà tó ń dá sí who are you tó mọ̀ pé gbogbo àwọn fáǹsì Paso kí ló ṣe ẹ́ ẹni tó bá ń gbọ́ orin ẹ máa gbọ́ orin Paso ó máa gbọ́ orin tírí tùbìsì sí ẹ̀kọ́ máa láìkì kan jù kan lọ ni ṣóun wáìnì ni àpá tó ń ṣe ní àrífí ẹ o mọ̀nkan tó ń ṣe o Currency mọ̀nkan tó ń ṣe gidi gan ni tí Paso bá voice out wà á sáré ọ̀gbẹ́ni kò eléyìí ń sọ̀rọ̀ pé bóyá lọ wò wá o tí Paso bá voice out fún ẹ wà á sá eré eléyìí sọ̀rọ̀ pé kọ́ má dájà wà àti Paso ilé òun wù sí o kàn lè jáde tán ni òun gbé wò kí ló ń ṣe ẹ́
lórí ló wà lọ́wọ́ ẹ ọba arọ làwa kò sí nǹkan kan illiterate ló ń dá ẹ láàmú illiterate